Central Mọ́sálásí àgbà gbogbo Ògbómọ̀ṣọ́ pátápátá. Ọlọ́run àlùbáríkà tí wọ́n lóko yìí ọlọ́run máa ń yọ àlùbáríkà àánú rẹ̀ kó náà. Ọlọ́run máa ń yọ àlùbáríkà àánú rẹ̀ kó náà. Leave of imams and alphas in Yorùbá land, Ògbómọ̀ṣọ́ zone, Ọ̀yọ́ State, Nigeria. Under the office of the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land. Ẹ bá pàdé ṣéhùn. Ọ̀yàtọ̀ ọ̀jọ́ra wọn o, kò sì lè jọra wọn láíláí. Ọ̀yàtọ̀ ẹ̀ lè fi wúra wọn láíláí, kò lè jọra wọn. Gbogbo àwa àyùmá lábẹ́ ọ̀mbrẹ́dà bàbá wa ìmáàmù àgbà tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Tí bàbá wa ìmáàmù ń jẹ́ alága fún gbogbo wa. Bàbá wa lágbá gbogbo tí ń jẹ́ àbá nílùú Ògbómọ̀ṣọ́. Bàbá wa ìmáàmù dálága. Gbogbo tí ń jẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ Mùsùlùmí l'Ògbómọ̀ṣọ́. Bàbá wa ìmáàmù lásáájú wa. Gbogbo ìlú ẹ̀ṣọ́ tó bá ti jẹ́ ẹgbẹ́ Mùsùlùmí l'Ògbómọ̀ṣọ́, bàbá wa ìmáàmù lásáájú gbogbo wa. Láìwẹ̀ kankan kó bẹ̀. Táà bá gbélé yìí, tí wọ́n bá gbà bá wa ṣe gbà á, a jẹ́ pé ọ̀rọ̀ tẹ̀lé sí ọ̀rọ̀, ọ̀rọ̀ sì tẹ̀lé sí àjẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam. Ẹ gbàgbé ẹ̀, ọba kan kì í gbé lórí ìlú, ìmọ̀mọ̀ ọ̀rọ̀mínà, dàgbòdò, yóò lò ìmọ̀nà sọ́lẹ̀ à, olùṣínà, ayíláwà ti sẹ́kọ̀, àwọn náà ni ìmọ̀mọ̀ àgbà gbogbo Ògbómọ̀ṣọ́. Kí ló dé tí wọ́n fi ń fòyà? Ọlọ́run ọba iṣẹ́ ọlọ́run kò sí dúró. Abẹ́lọ́run, àfihàn ẹ̀rọ bẹ́ẹ̀. Bàbá ìmọ̀mọ̀ àgbà náà wọ́n gbé ètò yìí kalẹ̀. Léyìn tó yàtí pé wọ́n gbé lé bàbá wa coordinator fún League of Imams and Alphas lọ́wọ́ Fadilatu Sheikh Al-Allama Al-Imam Al-Hadi Tajuddin Salahuddin àbáwálé òwúrò ọlọ́mọsàgbà ní pé àwọn ní wọ́n ọ̀nà la ilaha illallah. Gbogbo jàmbá tó kí àwọn tí a ti dé OMC àti púpọ̀ àti gbogbo àwa Ògbómọ̀ṣọ́ Muslim youth àti wa púpọ̀ à ń padà bọ̀ wá kí wa nígbàtí ètò náà bá lọ síwájú díẹ̀ níbi ìṣàfihàn. Àti gbogbo ẹ̀yin aláṣẹ láti pátápátá mo kí yín kú oríire púpọ̀ látara pé èyí náà àdúrà tẹ́ ń ṣe fáwọn ọmọ yín, ẹ̀yin náà wá ń ṣiṣẹ́ tó àdúrà náà. Wọ́n mọ̀ pé ní àdúrà tẹ́ ń ṣe fáwọn ọmọ yín ni pé ẹgbẹ́ káwọn ọmọ yóò sóríire. Ọlọ́run ti mú sóríire. Àmì yín fẹ́ lẹ, àmì yín lẹ, ẹ sàbí dáadáa. Inú àdúrà tẹ́ ń ṣe ni pé ẹgbẹ́ káwọn ọmọ yóò gbé èèyàn lọ́dún tàbí kí wọ́n gbé èèyàn. Èyí tó wá wù yín kù ni pé báwọn ọmọ yìí bá ti ń sóríire lórí ni wọ́n bá dé, tí ìdí èèyàn wọn bá dé, Ọlọ́run má jẹ́ ó sẹ́yìn yìí. Ọlọ́run yìí ló kórìí kà, ó sì dùn mọ́ yín bẹ́ẹ̀. Ọlọ́run bọ̀ wá dúpẹ́ fún yín. Káwá rírú ẹ̀yin ìyá àlùbáríkà báyìí. Ẹ̀ẹ́dúró nídìí òdodo, bẹ́ẹ̀ sì gba kọ́wọ́. Ọlọ́run náà lẹ́sìn ṣe é fún báyìí. Jèrè rẹ̀ láyé àtàkùyà. Ẹ̀sà ìwúra yín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Láàrín ìṣẹ́jú máa ń rọrùn. Èyí tó adágúrò ìdínà. Ẹ̀ẹ́sẹ́ òsì ìtàkùn. Akíwàwà ọlọ́ṣẹ́ àríyìnmá tí wọ́n wọlé lọ́rọ̀ yìí.
bàbá wa Alhaji Abdullahi Jafar, bàbá wa Magari àgbà fún ìdílé àbòkòdé ọlọ́sàdìyà ní bàbá pẹ́ ọ̀làlá ilaha illallah. Ìgbà tí bàbá ti wọlé èdò ti bẹ̀rẹ̀ nù. Bàbá tí bàbá wa lágbógbólé àti bàbá ìmọ̀mù yòókù àti bàbá Magari ayélujára àti gbogbo káàkiri ọ̀gbìn máa àti gbogbo wọn yòókù ọlọ́run àtàyé yàtàyé ọlọ́run yóò dàgbẹ́ ọ̀làlá ọ̀làlá. A bọ̀ síbi ètò náà. A bọ̀ síbi ètò báyìí. Àdúrà bẹ̀rẹ̀ láti sí ìjókòó. Bàbá wa tí wọ́n wọ́n ṣe léyìí, àwọn náà wọ́n ti ń ṣe wá jókòó. Ní bàbá wa ìmọ̀ bá ń bẹ́ jókòó, àwọn náà wọ́n máa ń tọ́ka. Àti bàbá wa gbà. Àwọn àlájọ ẹlòmíràn, àwọn bàbá àlùbáríkà, àwọn bàbá olóríire, àdúró tí òdodo, bàbá tí òkú ti jáde jọ ìsìn yorùbá. Wọ́n ti rí bẹ́ẹ̀, bàbá àpàdà táyì tó rẹ̀ tó ti yé láíláí. Àwọn bàbá ti dìde, àdúrà bẹ̀rẹ̀ láti ẹnu bàbá wa lẹ́gbẹ́ àbàbá wa ìmáàmù àgbà. Tí kí bàbá wa gbà, Magari àgbà lágbógbólé, bàbá wa fọ́tọ́sí Sheikh al-Imam Alhaji Abdullahi Jafar ọlọ́pọ̀sí àjárí ìfẹ́ ọ̀lọ́lá ilaha illallah. Ẹ bá mi sọ̀rọ̀ gaba. Tàbá sí introduction. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العظيم الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين يا سلام الله أكبر أتلاني أسأل الله محمد صلى الله عليه وسلم يا سيد ربي ìjẹ́ adarí mùsùlùmí ilẹ̀ yìí gbogbo lẹ́yìn àwùlẹ̀ kó fẹ́ ó gbà ọkọ̀ tí Ọlọ́run bá fi àṣẹ dídarí rẹ̀ lé lọ́wọ́ bàbá wa ṣe pẹ̀tẹ̀tọ́lá yóò nù solúsínà ayélujára ti sẹ́kọ̀ndẹ́ kápẹ́lẹ̀ Ọlọ́run tún wá ṣe ìyáṣẹ́ náà ó tún wá wà láyé àṣẹ báyìí Ọlọ́run abẹ́ tó wọ́n fún wa ní ìyọ̀ǹda pé kí àwọn bẹ́ẹ̀rẹ̀ àwọn òṣìbẹ̀ kí a bá wọn bẹ̀rẹ̀ ètò yìí àbí Ọlọ́run tọ́sọ́nà ẹ̀dùn mọ́nà lórí tó kó yìí lọ́mọ́sàsì fún Ọlọ́run wọ́n lá bàbá sẹ́fẹ̀ tọ́lá Yunus Ọlọ́run àyè tí wọ́n wà náà Ọlọ́run sábà fún wọn lọ́wọ́ ní ìfẹ́ sí wọn Ọlọ́run àbùkù wọn Ọlọ́run wọ́n láyé àwọn ẹni tí wọ́n ń rólé fún kìí sáwọn tí kìí sọ́lọ́run tí kìí sáwọn tí ìsáwọn ẹni àdá wọ́n lá bẹ́ẹ̀ Ọlọ́run bàbá wa tọ́lá Yunus àyè tí wọ́n wà Ọlọ́run mọ́jù wọn rú àwọn yá kọ́lẹ̀ ilẹ̀ àyè mùsùlùmí rẹ̀ àwọn tí wọ́n kó dáwọ̀ lọ́dí àpàdé pẹ̀lú ìdùnnú àpàdé pẹ̀lú ìfàyàbalẹ̀ nítorí àsìkò iṣẹ́ kò sì dárí ìbádà fún wa wọn láti tó bí àgbàrán bákan náà ní àti àṣẹ bàbá wa tọ́tọ́lá àdá gbogbo ìjẹ́ àwọn ọmọ ìmọ̀ gbogbo àwọn káńsù lápapọ̀ tí a jẹ́ fáábà fún bàbá wa ìmọ̀ àgbà
àtàwọn tí ń bọ̀ lọ́nà àti wọ́n ti wà ní mọ́ṣáláṣí ọlọ́run mọ́dà ní wa lórí. Àjọ ìfẹ́ ọlọ́run bá ṣiṣẹ́ ààrẹ wa jókòó ní sàárọ̀ ilé àwọn bàbá wa tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé àwọn àṣàyé ọlọ́run kò pàdé òkú ní ní àṣàrà tọ́lá wọn ní ká tọrọ fún àwọn rọ́bìtà àti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ sóòrò tí bàbá wa láti wá ti dín àwọn ẹ̀mọ́ sọ ẹ̀rùn sọ̀nà dín ẹ̀wẹ́ olúwa ní kí wọ́n jẹ́ adarí ọlọ́kùnrin ọlọ́mọ sàmọ́bà àtọ́yí ọlọ́mọ fìyí sílẹ̀ àgbàgbọ́ kí wá ló gbogbo ló ń kíyàjú akọ̀wé akápò gbogbo ẹ̀ mọ́jú bá jẹ ìjókòó yìí àfi àṣẹ ọ̀rọ̀ lọ́yà àti bẹ̀rẹ̀ ọ̀pọ̀yé ọlọ́run mọ́sàmọ́bà àtẹ̀yí síwájú wọ́n láàṣẹ àyè tí bàbá wọn náà wà lọ́ba pẹ̀lú yìí yára bàbá wọn ìmọ̀ máa gbà bákan náà bàbá wọn tó ní àwọn ní ká kí yé káṣàdúrà fún yín pé kó lọ́wọ́ sí ní ẹ̀mọ́ sí náà nìyẹn ọlọ́run má fi yí sílẹ̀ o. Àmín. Ọlọ́run má fi yí sílẹ̀. Àmín. Ọlọ́run má fi yí sílẹ̀. Àmín. Ẹgbàjúmọ̀ ọlọ́run má fi yí sílẹ̀. Àmín. Lọ́tọ̀ọ̀lọ́ gbogbo àwọn aláwọ̀gbà à ń ṣe àdúrà lọ ní àṣà bàbá wa ìmọ̀ àgbà ni bàbá wa ìmọ̀ àgbà wọ́n ti ògo olúwa ọgbà gọọmenti bàbá wa ti já bí àṣà náà wọ́n náà wọ́n nígbà tá ń ṣe àdúrà lọ́wọ́ bàbá wa wọ́n wọlé ọlọ́pàá ìlú dáadáa yìí ọlọ́pàá tó ní kí ẹ máa nífẹ̀ẹ́ ọlọ́lá bàbá wa ìwọ́n máa gbà padà sí òní kàn ọlọ́lá ayé àwọn lábẹ́wú àṣì ọlọ́run lẹ́gbẹ́ kèrè ṣọ́ṣẹ́ àánú ọlọ́ni ọlọ́run ìjọ yìí ọlọ́pàá ìlú ká o wọlé ẹ̀rí àlùfáà ní pàkúrí jáde àpòwọ̀nsá pẹ̀lẹ̀báàdì ìnàlàbáàdì nọ̀ká ìnà sàúrọ̀ ó dé lójìmálẹ̀ lọ́rùn sí ìjọ yìí wà gbogbo àwọn ẹjọ́ táwọn yẹn gbogbo báwọlẹ̀ fún lọ lára àwọn òbí yọ máa lẹ́ ẹ̀yọ́ máa bọ́ sí lákọ̀ọ́lá jùlọ àhàdì ọ̀rọ̀ àkọsíṣẹ́ lọ́dọ̀ ọlọ́ bismillah fàdáhà bismillah مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Ọmọdé yìí dára yìí. Gbogbo àwọn yóò lápapọ̀ ọlọ́mọ bàjẹ́ náà jẹ́. Ọlọ́run ni a máa nífẹ̀ẹ́ ọlọ́run aláwọ̀gbà. Olóyìn wa pátápátá ní kọ́ndétọ̀ wa ní sọ́jú gbogbo lè gbàgbọ́ kágbọ́ aláwọ̀gbà. Ọlọ́run ló tọ́fẹ̀. Ọlọ́run bàbá yìí mo máa gbọ́ ọmọ wa dáwákà wọn. Ọwọ́ sí ìṣẹ́lẹ̀. Ìṣẹ́lẹ̀ fún àbá mi. Ọlọ́run mo máa bá yín jẹ́ o. Ẹ̀dàkọ́mù ìwà mọ́jọ dàrú. Ẹgbẹ́ yìí sábàpọ̀ lọ́mọ́jọ dàrú. Ẹgbẹ́ dídì dídì tọ́ka láàjọ́ ní ìfẹ́ lọ́lára ìbàbá kọ́lá mọ́jọ dàrú. Ọgbẹ́ ìyá wa lásàlátù. Ẹni ya ìmọ̀mù ni yẹ ọlọ́dẹ bàǹkà yí jẹ́ o. Ìwà tó ní kẹ́ máa ya aṣọ tó dá apá ìmọ̀mù tọ́lẹ̀ ọlọ́dẹ jẹ́ owó dálẹ́ yìí. Àwọn ọmọ tí náà ọlọ́run wà ní tẹ̀kẹ́ wọn rú. Ọlọ́run ṣe fún wọn ọlọ́run tọba tó ní ẹ máa ní bàbá ìwọ̀n tó dá. Ọlọ́run gba wọn tí wa náà kò ní lókè kí wọ́n já wọlé. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀yọ́ àwọn olólùfẹ́ ọlọ́run àwọn tọ́lẹ̀ tó lè máa ṣẹ́lẹ̀. Ìgbọ́ ẹ máa mú bọ̀, bàbá wọn alájà bẹ̀rẹ̀ tí ọlẹ́wùdí, bàbá wò wá ní gbogbo rábà yóò. Gbogbo wa tí wọ́n bá ń bẹ́ẹ̀ Yes, it's your man here to say. Baba wa Victoria ti ṣe ilé ṣe ló Victoria. Gbogbo wa dàbí o, ọya, ó dà tẹ́ lórí alága torí rẹ̀ náà. Bàbá wò wá pé mọ́gàjí mi ń ṣàdó èmi mò ń ṣe. Wọ́n sá, Abábìlà kí ọlọ́run dá ọkọ̀ máa ta aláàdá òru.
Bàbá ẹgbẹ́ òmìnira kúrò ó yí dáadáa ló fi ìsáyé lọ. Aláàjì wáyé àwọn Sàájì àdájọ́ láti ìbàdàn jẹ́ ti ìlú máa sọ̀rọ̀ látòkè orí ẹ̀. Alẹ́ mi wọ́n ní ìwọ́n dáadáa. Láti máa ń sábà fi ṣe ọ̀rọ̀ bàbá wa ìmọ́mà gbà ní ẹ. Náà ni gbogbo owó kí o. Ọlọ́run kó wọlé gbónáà tí ọlọ́run lò wà ní Muhammad sallallahu alaihi wasallam tó kọ̀ ọ̀tá. Bàbá tó lẹ́yà. Ẹ̀sìn láyé ọlọ́run yìí. Bákan náà, kúrò wà láwùjọ gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ ìlú àwọn àtọ́lé àwọn àkọmọ́sàjá jẹ́ mú dáa fún ẹgbẹ̀rẹ̀. Bismillahirrahmanirrahim. أنا الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين àdúrà ni wọ́n ti fún wa yìí àdúrà wọ́n sì àdúrà ìbẹ̀rẹ̀ yóò ní wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa bí a ti máa ń ṣe lórí bàbá ìfún wa bẹ̀rẹ̀ ní wọ́n ṣe dáadáa. Àwọn ìlú máa bẹ̀rẹ̀ ṣe àlùfáàjà abdullahi yàtọ̀ ìwà ọ̀gá àgbàgbé wọlé wọ́n ṣàdá ní pẹ́ ọ̀rọ̀ àwùjọ ní gbogbo àwọn tá a bá wọn sàmì náà àwùjọ ní kọ̀ọ̀kan. Èrò tó kàn òun náà ni. Mọ́lá, ṣé kí ẹ̀dàkùn mo ẹbá mi ẹ̀yìn náà ni ẹbá mi ṣe. Wọ́n ní màmá wa kan mú orúkọ wọlé ẹ̀ka àwọn ẹni tí wọ́n sàlẹ̀ òkú pẹ̀lú ètò ọ̀rọ̀ nípa tó ń fòrò sàmúlágbò ìsìnkúrò sàmúlágbò ìyá ní àwọn ọmọ sábà pẹ̀lú àti àwọn ọ̀wọ́dá ìlà àbúdá ayé láti. Quran recitation kẹwàá Quran ìkòyí àgọ́ láti ẹnu àfáàwọ̀ àgbà Sayfullahi Mustapha Olúwakẹ́mi. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد. وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب. وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه وتقتلون رجلا أن يقول ربي الله أتقتلون
يقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعظكم إن الله لا يهدي من هو مسرف كذاب يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينظرنا من بعد يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينظرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب صدق الله العظيم. الله أكبر. الله أكبر. Àbáwá tó gbé àgbà àbáwá ṣàdúrà kan púpọ̀ ọlọ́run ti fi ọ̀ní àlùbọ́ríkà. Wọ́n ní màá ọlọ́run gbọ́ gbọ́gbà. Ìrọ̀lẹ́ àwùjọ ọ̀dà ìwọ́tẹ́. A máa lọ sí ní ètò program. Ètò yìí abẹ́sẹ̀ nítorí àsìkò díẹ̀ ta nífẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ sí tọ̀rọ̀. Pẹ̀lú kí fún máa ń lọ sí ọ̀gá ìgbà wọn náà wọ́n tún lọ jẹ́ lọ. Item number 4 ni a bọ̀ sí Bayanu Aibatu Gajanu. Àwọn ọmọ wa ṣàlàyé kókó àti pàtàkì nípa torí ẹ̀ gbogbo lónìí. Èèyàn wọn kọ̀ wọ́n ṣàlàyé. Àwọn ẹ̀fọ́ ló ṣe Al-Allama Al-Ustaz Al-Imam Al-Sheikh Abdul-Rashid Abdul-Aziz. Àwọn ọmọ ọmọ àgbà ní abá ọlọ́pàá ṣàlàyé. Àgbẹ̀ṣẹ́ àbá ọgbà ìwé náà gbà ní àbá. Àti apá àti àbá ọ̀gá tó máa gbà àti òkú ọ̀sán ní méjì. Torí tí wọ́n máa wí. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين. ìjókòó Rabitatul A'imma wal Ulama lábẹ́ ìmáàmù àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́ èyí tí ń ṣe League of Imam and Alfa léyìí tí àjókòó láyé yìí ní àkọ́kọ́ ọrú rẹ̀ nítorí ìdí tó pàtàkì alákọ̀ọ́kọ́ òun náà ni mímọ̀ gbọ́ ẹ̀sìn wáyé látara àwọn àlàyé tá a máa gbọ́ nípa tọrọ mẹ́sìn torí pé ìjókòó àìmà ọyẹ kọ́ wà lórí tọrọ mẹ́sìn
nínú àwọn àlàyé ta ní bùkátà láti gbọ́ ọ̀nà ní àtàkàfùrù ìṣìmáàrí òun láti fọwọ́sowọ́pọ̀. Ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ní al-amru bil ma'rufi wan-nahyi 'anil munkar. Bóun láti máa bára wa láti máa ṣe dáadáa ká máa ṣe dáwà lójú kòkòrò rẹ̀. Bẹ́ẹ̀ sì ó sì ni a sì máa kọ aburú fúnra wa iṣẹ́ àwọn àìmọ̀ líle kárí tí ọ̀dà káṣí ṣàlàyé gba ilé ìkúbi ẹ̀ka tó báyìí ló ti yẹ ká máa ṣe. Eléyìí ni ó sì jẹ́ kí àlùmọ̀ ní lọ síwájú. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni dúdú ti òdodo sísè láì ní jẹ́ kẹsì omi. Pàápàá jùlọ dúdú ti ìmáàmù àgbà wa fún ìlú Ògbómọ̀ṣọ́ Fadilatu Sheikh Dr. Yunus ibn Talha Ayélujára. Ọlọ́run bá ṣàlékún dáadáa fún wa bí wọ́n ṣe wà ní ilẹ̀ mímọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àyíkáàdùn àti ìgbà ni Ọlọ́run bá kọ́ pàdúrà wọn. Ẹlẹ́ẹ̀kẹ́rin nínú ìjíjókòó yìí tó wà fún tawhid sufufil muslimin ala qala Allah wa qala Rasuluhu. Mímọ̀ pa àwọn sáfù mùsùlùmí tó lọ lọ́tọ̀lọ́tọ̀ nípa pọ̀ lórí Ọlọ́run ọba wí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn wí. Ìlọ́ba tó sì fi ó gbé ìlànà tiwọn níjókòó yìí, ìlànà kó lásìkò ẹ̀sìn wáyé. Ìlọ́ba tó jẹ́ kó gbogbo àwọn tí ọba tí ìdarapọ̀ mọ́ ìjókòó yìí. A máa jókòó ní gbogbo ọjọ́ àlàrúbá fún ìdánilẹ́kọ̀ọ́ àti ìforíkomi tó wọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam. Kódà nínú tó wà bẹ́ẹ̀ ni ó gbé tírà tí agbékalẹ̀ ń bẹ̀ tá a máa kà ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ àti bẹ́ẹ̀ parí rẹ̀ tá a kò fi tírà bíi sí i. Torí wípé àwọn tí wọ́n ní bùkátà láti kọ́kọ́ pèsè yìí àwọn náà làwọn tí wọ́n darí àwọn èèyàn nípa tọ́rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dẹ wá lógún nílùú Ògbómọ̀ṣọ́ wa. Ọ̀rọ̀ yìí sì ní bàbá máa kò sí bá sì lè fi bẹ́ẹ̀ lómi. Sọ̀rọ̀ lọ́pàá tó jẹ́ pé eléyìí nínú ìjọba tí a gbé jókòó. Lẹ́sìn tẹ̀lé wípé pẹ̀lú mímọ̀ sílẹ̀ òun náà ni a fi kó sí yé tá a sì fi darí àwọn èèyàn síbi tọ́da tá a ní máa darí wọn lọ síbi tí ò ní ìtumọ̀. Látàrí eléyìí nínú èyí tó sì fa ìjókòó yìí gbogbo aná la mọ̀ pé pàtàkì ká máa ṣe àwọn àdúrà tó yẹ ká máa ṣe láàárọ̀ àti ìrọ̀lẹ́. Àwọn àdúrà yìí òun ló yẹ ká máa mọ̀ àti àwọn àdúrà tó yẹ ká máa ṣe lẹ́yìn ìrun wa. Nínú ìjókòó yìí àwọn báńkì ti wà léyìí tó jọ pé ó wúlò fáwọn mọ́sálásí èyí náà rà fún mọ́sálásí yìí àwọn náà rà fún mọ́sálásí wọn. Ká fi síbẹ̀ àwọn tí wọ́n bá mọ̀ nípa rẹ̀ ká máa kó àwọn èèyàn lẹ́yìn ìgbà tí wọ́n bá ti sálámà títí tí kálukú òfin máa kà. Àwọn tí wọ́n bá sì máa kà kò ní kò ká tẹ̀lé káwọn èèyàn lè bá a máa kí làwọn àdáàbò ẹ̀ ká máa ṣe táàfin ní ìsọlágbọ̀dọ̀ ọlọ́wọ́ ọba tí kankan ò ní ṣẹlẹ̀ sí yẹn láburú. Téèyàn bá ti mójú tẹ́lẹ̀ èèyàn mójú tọ́tọ́ àti ìjọba àwọn. Ìlọ́ba tẹ̀sí ló pé káwá ní òṣùṣù ọ̀wọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn tá a ṣe Allahu Akbar àwọn tá a ṣe la ilaha illallah tá a bá fi gbogbo wa léèrè Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà lẹ́sìwájú gbogbo wa lánàbì mi. Tí a bá fi gbogbo wa léèrè tíra wo lànàbì mú wa tí wọ́n ń ṣàlàyé rẹ̀ fún wa òun náà ní Al-Qur'an al-Karim falima al-ikhtilaf kí ló pàtàkì àwọn fi ìyapa báyìí. Èjì àgbẹ̀wò ọlọ́run èjì àṣà gbogbo tọ̀rọ̀ mọ́ àwọn nǹkan ilé ayé tí ò ní tòun. Ọ̀rọ̀ ìmáàmù wa ẹ̀rí omi tí ń lọ tí ń jà rẹ̀yìn lẹ́yìn tó ṣe pé ọ̀rọ̀ gbogbo tó wà bẹ́ẹ̀. Ó náà ní wípé ìmáàmù yìí àwọn náà ní ìmáàmù wa nínú Ògbómọ̀ṣọ́. Tọ́ba jẹ́ pé wọ́n ní ìkàtẹ́ táwọn ò pé ó yẹ ká máa pàkíyèsí wọn sí. Eléyìí dáa kò sí tó burú. Kódà ilé wa nínú ìtàgé sàlàyé wọn pé àdínà nàṣíhà wọn ni kó ní àdínà qala lillahi wa li rasulihi wa li a'immatil muslimin wa 'ammati nínú àwọn tá a máa ṣe nàṣíhà fún wa síwájú mi. Ṣùgbọ́n kì í ṣe nínú òfin tọ́lọ́run ká máa wá ní
ẹni tó jẹ́ síwájú tí ọba ti ṣe tó tẹ́mi lọ́rùn àfikọ́ máa lọ ẹja rántí o ọlọ́run ọba tó fi ẹni tó fi sílẹ̀ ọlọ́lágbára jẹ́nìyàn láàlú láti lò lásìkò tó àsìkò tó lọ́wọ́ bá bá sì lẹ́ni tí ó lò ó lò pàlá yìí ó lò tí ó sì fi parí atọ́rọ́ lọ́dọ̀ ọlọ́run ìjọba ṣoṣo wa nínú òkun ọ̀ṣọ́ ọlọ́run ọba kọ́ ọba ṣe é lọ́rùn ọlọ́run ọba kọ́ ọba kò sórí dáadáa wallahu a'lam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. الله أكبر. أتي الله أكبر. الشيخ الأستاذ الإمام عبد الرشيد عبد العزيز هو إمام بي أبا المستجاب لكم. Àmín. Tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa ọ̀rọ̀ orí ibi ni. Bàbá wa ní àbá. Bẹ́ẹ̀ni. Ọlọ́mọsàjà ní pé. Àmín. Àti àgbà tí wà lọ́dọ̀ tó dàbí láíláí. Àmín. Bẹ́ẹ̀ tí máa ń sọ ọ́nà bẹ́ẹ̀ sì ń tọ́ iye sọ́nà. Ọlọ́run ní kí ẹ̀yin ó sì nà láíláí. Àmín. Ọ̀rọ̀ àbúrọ̀tẹ́. Ètò kan nínú yòókù láì ní máa dá wa lágbára. Òun náà ni nígbà tí àwọn àlejò gbogbo alápàdé láyé wa nílé wa ibiṣẹ́ wa ọlọ́run ní ìyẹ̀lẹ̀ nìkọ̀ọ̀kan wa. Kò wá sí bí ètò ìṣòro àbáyé àwọn àkànní àfẹ́ pé a pè ní special bí àbíkú pàtàkì. Àwọn táwọn retí ọlọ́run wa sọ wọn bí dáadáa. Inú àwọn táwọn retí àtùwá ìgbòho. Inú àwọn táwọn retí ẹ̀yìn tẹ́ ti jókòó yìí náà wà. Nínú àwọn àlejò pàtàkì tí agbègbè náà retí báyìí, àwọn bàbá wa, àwọn tí wọ́n jẹ́ fathers of the day fún ìjókòó tòní, àwọn náà ni bàbá wa Sẹ́ńtọ̀ Ayọ̀adé Hamzat Adéṣeun, bàbá wa Sọ́là. Ẹjọ́ ló ń bẹ̀rẹ̀ wọn. Ọlọ́run sì àti àárín wọn pé àárín tí wọ́n fẹ́ ikọ̀ wọ́n ti mọ̀ wá bí bàbá wà ní tíráàbù wọn sì gbàgbé wa ọlọ́run ní gbàgbé àwọn náà ọlọ́run wá sọ wọn ní dáadáa ọ̀dọ̀dá ìyá àtàwọn àti gbogbo àwọn tí wọ́n lọ ọ̀dọ̀dá káwọ̀ ọ̀dọ̀ wọ́tá ìlà lára wọn àwọn ìbáwá ọgbà bàbá wa olóyè àgbà alhaji àdókòrò bàbá wa Zakariyahu Adébíyẹ balógun ẹsẹ ọsùn ọsùn balógun ọgbọgbọn ọsùnà ẹjẹ ní káwọ bí ọlọ́run tàbí ẹni bàbá náà fẹ́. Òbí yàrá àgbàrá sí kí wọ́n má jọ tó sí wọn lẹ́yìn. Ọ̀làlá ìlàhà ìjọba. Lára àwọn tí àkọ́rọ̀ tí àwọn ẹni bàbá wa Alhaji Mansur Ayọ̀adé Èyídé ọlọ́run ọlọ́wọ́ wọ́n ti ń bọ̀rọ̀ náà. Láwa ni ẹ̀rọ bọ̀. Èyí orílẹ̀ olúwa tó àti dáadáa. Bàbá ń bọ̀ wọ́n kàn wọ́n lálẹ́ pé. Láwọn náà ni bàbá wa Alhaji Abdulrasheed Yusuf Akíngbàwọlé bàbá Ragari Ragari wọ́n tó sàjà ló pé àti ìwé kí wọ́n bàbá Alhaji Ṣéhù bàbá wa fọwọ́sọ́láyé àìkì wọ́n sàjà ló pé àárín ìjẹ́jì náà ọlọ́run yìí dàrú àdàmọ̀ ní ọwọ́ ọ̀làdàdàdà ìlọ́wọ́. Bí àwọn ọba yìí bá ti ń dé láti máa sí náà sí ni gbogbo àwọn àlejò dáa gbé kò yìí ìyá tó ti máa mà kálí máa rí ọkọ̀ wá dá èdè èèpo. Láàbọ̀ sí ibi àwọn ìfẹ́ parents of the day. Àwọn bàbá wa lọ́ba tí a gbé pè. Àwọn bàbá wa ọba sọ́ọ̀yìn fọ́lọ̀ sọ Àyìnlá. Àwọn bàbá wa
ọlọ́run sọ àìdáyé bàbá pé Àmín. wọ́n ti kà wá pé àwọn náà kọ̀ wá sí gbogbo yìí ọlọ́run kọ̀ wá sí wọn ní dáadáa. Àmín. Ẹ̀yà ni bàbá wa ọba Abdulrahim Muhammadu Sani Aládé bàbá wa Aládé bàbá Alága Agbala. Agbala ọlọ́run sọ àìdáyé bàbá pé Àmín. àwọn akéèsí méjèèjì ọlọ́run wa fún wa lóbi dáadáa. Àmín ya Allah. Aki bàbá wa fọwọ́ AID bàbá wa Ṣéhù Babalọlá. Kéjì ọlọ́sà ìyárí wípé Àmín. bàbá wa Khalas ẹlẹ́gbẹ̀ẹ́ Kalas. Khalas Kalas. ọlọ́sà ìyárí bàbá pé Àmín. wọ́n ní táyà àti kẹ́hìndé làwọn. Bẹ́ẹ̀ni, Àárín ẹgbẹ́ yóò gbọ́dọ̀ ní tó dà. wọ́n dá ìlú ga sí Ọlọ́run sì ní ta àlámọ̀rí yín rú. Àmín. Ọ̀làlá ìlà àdéjọba. Allah. Ọlọ́run ẹgbẹ́ tí òdodo. Òdodo wá ń bẹ̀ yín náà rìn. Ẹ̀rí tí wọ́n dá. Òdodo ní jálára yín láyéláyé. Àmín ya Allah. Ìyá ọlọ́run ọba. Àmín. Àwùlà. Wala quwwata illa billahi al-aliyyil azim. Àwọn ọmọ òdo kó o ṣe jọ méjì. Àìyé kíláàsì bàbá wa kó máa yẹ àgbà ní òjò kó yí òwò bẹ́ẹ̀. Àwọn náà bá dé kíláàsì ní ti bàbá wa kàláàsì ni. Lórí ayé òṣèré. Ìgbésí ni wọ́n ló bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe àjáde. Bàbá Tẹ́sí ló kíláàsì kéré ló dúdú mọ́ o. Kìí sọ́dún Ti fásẹ̀ ni o. Nítorí bá wọn sọkúsọ. lórí àwọn sọkúsọ. Wọ́n dé kíláàsì ti fásẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ojú èdùn wọn kẹ́kọ̀ọ́ Nígbà tí sí àwọn wọn. ọmọ dé àgbàgbà àwọn ẹ̀lẹ́gbọ́ns wọ́n lọ wọ́n sí ìjókòó. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ṣe àjáde. gbogbo àwọn ẹni àpọ́nlé àpọ́ wọn lé ní. Àwọn wọn lé ní. Gbogbo ẹni bá láti àbùkù náà máa ń gbé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Gbogbo àpọ̀ Àlékún àpẹẹrẹ ọlọ́run ṣàbúwẹ́. ó ti bàkẹ́rẹ́. Ọ̀làlá ìlà Ala Muhammad Rasulullah. sallallahu alaihi Ala wasallam. hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ̀rí Àwọn bàbá wa ẹni àpọ́nlé bá káàkiri àpọ́nlé. Wọ́n wá ń padà sórí ìbùkún wa. Ẹbí kan láwọn ìkọ̀. ẹ̀sùn Báwọn ará bí bá pàdé ara wọn bí ìgbòho bí bá pàdé ìgbòho. ìṣe máa ń lò. Akí ẹ̀yìn bàbá wa. Bẹ́ẹ̀ náà ni ẹjọ́ padà síbi ọ̀rọ̀ àwọn mothers of the day. Ẹ̀sùn bẹ́ẹ̀, ẹ̀sùn bẹ́ẹ̀. Alhaja Mọ́líkàtò Alhaja ọ̀nàdébò Mọ́líkàtò Àkàdé Adéọlá obìnrin ọlọ́sẹ̀ àti àlùmọ́ pé Àmín. ọ̀dàmú ọ̀dọ̀ ìlú ọ̀rẹ́ ilẹ̀ àárín tí àwọn náà ìkan wá ti pọ̀ wá láti kàn wá láti ọlọ́sẹ̀ àti àlùmọ́ pé bákan náà Alhaja Rọ́ọ̀fà Ayélára àwọn náà lórí nǹkan wọ́n ti wọ́n sí àwọn pọ̀ ọlọ́run ṣe àìsàn ní dáadáa. Bẹ́ẹ̀ àháyàwó tó káàtó ìwé ní gbogbo ọ̀rọ̀ sábà sọ wọ́n ní dáadáa. Ọlọ́run ìyá àdìgbòlá ẹni rí làápè sí ìdí kárí Àwọn ẹni ibú, àwọn ẹni ìrìn àwọn tó ń ṣe bẹ́ẹ̀. kò sí nínú. Ọba tí ó dúrókọ yín tó sì kó ìjókòó yín sí ìjókòó rí ọlọ́dà pápá yín dà sẹ́yìn dáa. Ọlọ́dà ìyá àdìgbòlá. Ọkọ̀ wa bẹ̀. Bákan náà, a sì àfihàn àwọn sábà wa tòní. Àmọ́yẹ̀wò Mùtọ́rọ̀ Ibrahim òní búrẹ́dì. Bàbá ti ránṣẹ́ kalẹ̀. Wọ́n ti ránṣẹ́ láti wá. Ìwọ́n sẹ́kù búrẹ́dì náà ránṣẹ́. Àti búrẹ́dì nìlè dáhùn. Nìlè dáhùn rẹ̀. Tí àlẹ́ lè bùsùn bá ti dé àwọn ọmọ ọ̀dà fún búrẹ́dì. ọlọ́run náà. Wọ́n sàbà tí ó bẹ̀rẹ̀ pẹ̀lẹ́. Wọ́n wà ní àgò bá wọn sùn ní dáadáa. Ọ̀dà ìyá àgbẹ̀. Alhaji wa Abdulkadir Odole wálé àdúgbò Kó òòrùn alìjẹ́nà. Kó alìjẹ́nà. kóró àlùjọ́nà ẹ̀rọ bàbá bẹ̀rẹ̀. Àti bàbá àwọn náà bẹ̀rẹ̀ dé. Bẹ́ẹ̀ Alhaji wa Salahuddin Abdulrazak alágbòrò ọlọ́mọsá ìdíyàrá àwọn náà bẹ̀rẹ̀. Àwọn yóò ti sábà fún wọn dáadáa. Ọ̀làlá ìlà àdéhùn.
ẹ̀yà ọ̀gbọ̀n sí ni ọ̀kẹ́ àwọn tí a bẹ̀ sí wa àwọn alága wa lóbìnrin alhaja Halimat Mudassir Ìṣọ̀lá ìyá Abdulmalik alájọ ọlọ́run wọ́n sábà tí wọ́n ti dé wọ́n bọ̀ àárín tí wọ́n lọ́wọ́ aṣọ níbi dáadáa àná àwọn tí wọ́n fi àpò ìpalẹ̀ mọ́. Alhaja wa Nusratu Àbùdá wọ́n ti dé alhaja wa Nusratu Àbùdá wọ́n ti sọ lọ́wọ́ wọ́n ti dé o. Àwọn aláàbò ti dé. Bẹ́ẹ̀ni. Ó ti dá báwo. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n rán? Ẹ̀yin ni wọ́n rán? Dògbò láyé wọn náà. Ọwọ́ bá yín lónìí. Ìmọ̀ọ́mù ni wọ́n rán. Ẹ mọ ohun tó ṣẹlẹ̀. Bákan náà, àlùfáàjà wa ló sọ láti àwọn ọ̀nà ṣé wọ́n ti dé? Wọ́n ti dé láti Àbújá yìí. Wọ́n lé ní ẹ̀yẹ sẹ́yìn ẹ̀yìn. Alájà máa bọ̀ wá síwájú. Wọ́n ní ẹ̀dá kò ní máa bọ̀ wá síwájú. Ẹ máa bọ̀. Aṣíwájú ni yín. Ẹ̀yin kò ní máa bá yín ìdí ìwé. Ẹ máa bọ̀. Alhaja Alhaji Isa Busari. Bọ́lá Chioma. Wájú wọ́n ní ẹ̀kọ́ kó sí màmá. Ẹ̀yin elétò. Bàbá kọ̀wé wọ́n ní ẹ̀sùn wá wọn. Ẹ̀fọ́ sórí ìkòkò wọn. Àwọn aláyé wa ló sì rát láti ìlú àròkè lónà. Bàbá ẹ̀ wọ́n bá àròkè nígbà tí wọ́n fi dé láàrin àfidé. Tọ̀ ní àlàyé wa. Àbí yín. Ọlọ́run sábà wà pẹ̀lú ní agbóhùn rẹ̀ sí. Bẹ́ẹ̀ náà ni Alhaja wa Zakariya Adébìtẹ́ Balógun ọ̀fun àṣọyìnlá káwọ́ àfi ọkọ̀ wa gbéyàwó dé ẹ máa bọ̀ wá síwájú. Ọlọ́run sì yí ẹ wájú. Ọlọ́run sì yí ẹ wájú. Àwọn wa Balógun ẹ máa bọ̀ wá sí iwájú. Bákan náà, màá ké sí Alhaji wa Abdulatif ẹlẹ́ẹ̀dì ẹ máa bọ̀ wá yàgò. Alhaji wa Abdulatif ẹlẹ́ẹ̀dì ẹ máa bọ̀. Alhaji wa Abdulrazak Ọláyẹmí àwọn ni Ọláyẹmí ìgbòho àwọn náà ní ọ̀gá panápaná tẹ́lẹ̀ rí. Aláwọ̀ ẹ̀kọ́ bá kó lóyún tó wù. Àwọn agbẹ́rù. Ẹyin ní Ọlọ́run. Nígbà táwọn bàbá mi ń bẹ̀ yìí náà máa bẹ̀ ní 24 hours. Wọ́n láti tóbi Ọlọ́run. Alhamdulillah. Bákan náà, ẹlẹ́kọ̀ọ́jà ló kọ́ lọ́tò bí ẹ̀ka náà. Àwọn agbẹ́rù. Alhaji wa olórí gbogbo ọ̀dọ́. Alhaji wa Sẹ̀tẹ̀gbẹ̀dẹ̀. Wọ́n ti gbogbo. Jàmbá ní ẹ̀bá fúnṣá ìwọ̀n ẹ̀dá kù. Olórí gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ náà. Wọ́n tún fi wá kí gbogbo àwa tí dá. Nàbọ́lọ́ chairman fún gbogbo Ògbómọ̀ṣọ́ zone. Àwàdà. Dr. Abdulrasheed ẹ máa bọ̀ wá síwájú. Ẹ máa bọ̀ wá síwájú ẹ dàgbọ́. Wọ́n ní ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ wá. Ẹni iwájú ní yẹn sẹ́yìn o. Ẹ kú gbìyànjú. Àbí àbàbà wa alágara ti bí. Nígbà tó ń lórí. Àgbàwá ẹ̀ máa wá gbà. Ògbómọ̀ṣọ́. Ẹ máa pariwo ṣé o. Ṣé. A fi kí bàbá wa. Tìjà. Bàbá àlùbáríkà. Ẹ lábàá bá gbogbo ọ̀rọ̀. Àwọn akẹ́kọ̀ọ́ bí bàbá ní òní yẹn wọ́n ń gbé fún wọn. Èmi náà kọ́ wa jíjẹ tèmi lọ́tọ̀ la. Bàbá wa tìjà. Gbogbo tìjà náà padà sí wọlé ọ̀dọ́ tó sí yín láíláí. Amínà. Kárùn-ún àwọn bàbá yìí, ètò ọlọ́run yẹ kò lẹ́nu o. Ẹ̀ẹ́dùn
ti bàbá ìmáàmù àgbà ọlọ́run rẹ̀ padà lẹ́yìn tí yín náà. Aláwọ̀ àmì. Bàbá àgbà alẹ́ ní alẹ́kùnrin akíyé púpọ̀. Bá Sheikh Abdullah Jafar ọlọ́run náà jẹ́ bàbá sí àbúrò. Àmín. Ọlọ́lá ilaha illallah. Àwọn ni wọ́n bá sí ìjọba ìgbàlú àdúrà. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kìíní. Ẹnu etí sẹ́nu òdodo. Eléyìí ò ní jẹ́ àtìmọ́ fún yín. Àmín. Ọlọ́lá ilaha illallah. Àmín. A kí àwọn bàbá wa. Ọdún tó gbà. Bàbá Àwọn bàbá wa. Àwọn pẹ̀lú ti ṣe ẹ̀rẹ̀gbẹ́rì. Ọlọ́lá. A kí púpọ̀. Bàbá àgbà àwọn ọmọ ní ṣẹ̀ríà. Ọwọ́ kí ẹ̀ bàbá rẹ̀ sí agbúláyé. Ọlọ́lá ilaha illallah. Àwọn bàbá dáadáa rẹ̀. Ẹ̀ tó ìgbà nílò ọdún ọdún. Àmín. Ọlọ́lá ọdún ọdún. Ìlà ìlà ayé àti. Àgbà bàbá ọmọgà yìí. Bàbá kẹ̀kí. Bàbá ọmọgà yìí aláwìyé. Allah. Àbá wa ni wọ́n bàbá wa ni wọ́n. Allah. Símá òun fi ìròyìn ìdílé ní aláàrẹ̀ sùúrù. Bẹ́ẹ̀ ṣe jókòó. Bẹ́ẹ̀ni. Wọ́n bá kọ̀ láà. Èdè wọn bá ti gbogbo rán dání wọ́n máa ti ọlọ́. Ẹ bá wọn rú kúrò. Bàbá ti fún bàbá rẹ̀. Ọlọ́ bá jẹ bàbá rẹ̀ sí àwùjọ. Àgbà bàbá wa ṣé wà náà láì jẹ́ lábẹ́ bàbá. Bàbá àgbàgbà. Wọ́n jẹ bàbá rẹ̀ sí àwùjọ. Àwọn kábíyèsí bàbá wọn wá gbà náà nù. Àbí gbogbo àwọn ìmọ̀mù ìkàtù tí à ń retí tí wọ́n ṣọ́ọ̀bù wọ́n sábà sọ ní dáadáa. Àgbẹ̀rẹ̀ àti bàbá wa gbà yàtọ̀ lọ́gbọ̀n. Bàbá wa alága gbogbo tí jẹ́ láti ní Ògbómọ̀ṣọ́ ìgbòho ọmọ ṣẹ̀ṣẹ̀ ìdarí sábà láì nípa òbí. Bàbá wa ṣàgbéyàwó ní pé ọ̀la ilaha illallah. Wọ́n ní gbogbo yìí bàbá wa gbà á jẹ àwọn náà. Àwọn gba àlejò, àbábọ̀ tún wa. Àwọn ìmọ̀ àlùsáàbà àtàgé Tajudeen Salahuddin ẹ̀wẹ́ wí. ọ̀rọ̀ sàdáyé gbẹ́. Àmín. Àwọn ìgbàlódé gbogbo jẹ́ nípa ọ̀kan àlùfà. Ajagunlẹ̀ lè fèrè yí ọ̀fọ̀ gbogbo sọ̀rọ̀ àbọ̀. Ọ̀pọ̀ ọ̀sọ̀là ọlọ́run ní gbajúkò ọlọ́run lórí Nàìjíríà. Ọlọ́lá ilaha illallah. Sallallahu alaihi wasallam. Àti bàbá wa gbà ìmọ̀wò láti ábí ọlọ́run sàdáyé gbẹ́. Àgbo kí wọn. Bàbá gbà ẹ̀kọ́ ìyẹn máa dán ṣàbòsí àbọ̀dà ṣàbúlẹ̀ ọ̀làlá ilaha illallah. Àti bàbá ìwọ́n bá gbà ní àwòjẹ àti gbogbo ọlọ́wọ́ ọba. Bí o gbà pé bàbá ìwọ́n bá gbà ní ọjọ́ ìjà lọ́hùn-ún. Bí a bá bí ẹ̀yìn káàdì ọgbọ́n máa sọ, ọ̀rọ̀ bá kí àwọn eré yìí. Wọ́n lè lóko fún ọlọ́run ti àjà rí pé ọkọ̀ ọ̀dọ́ adọ́gba olùkọ́ sàn ilẹ̀ yẹn. Ìlànà ọ̀dọ́ kò tẹ̀ ìlànà. Wọ́n sì lọ́dọ̀ ìyàtí ọlọ́ni àyè. Bàbá ọlọ́ba sí ilẹ̀ sọ̀rọ̀. Ìlànà ọ̀dọ́ kò tẹ̀ ìlànà. Àgbàwọ̀ àwọn àgbà ní Islamic lọ́hùn-ún. Àbúlé ṣe ìwòye láì sẹ́yìn. Ọlọ́run ti àjà rí pé ìlànà ìlànà ìlànà. Wọ́n dé ìwé wọn lábáwá. Wọ́n mú jáde dẹnu. Ọwọ́ ń fi èlú kí bàbá ọmọgà kí àgbà. Wọ́n bàbá ìmáàmù àgbà kí bàbá ọmọgà àgbà. Ìlú àgbà. Ìlú àgbà. Láyé àgbà. Ẹgbẹ́ ni. Bàbá wa ọmọgà kí àgbà. Wọ́n ti ṣe àláàyè. Ishaq Ayílára. Ọlọ́run ti àlè àlè wọn pé ọ̀làlá ilaha illallah. Ishaq Mọ́kìrọ̀. Àbáyọ̀ Ọ̀rẹ́yọ̀ Abdulhakeem Bàbá Magaji Ayílára. Àbàbá ni ẹ máa bọ̀ wá sí orí ìgbòho yìí. Torí bàbá wọn bẹ̀rẹ̀ wá sí gbígbọ́lúgbọ́ ni wọ́n sì bá nà ọ́. Àwọn tó àwọn wa. Àbáwá ni máa. Ìmọ̀ wọn gbà fún
Mọ́sálásí akọ́mọdé ọba Hajjọ́ Yahuza ọlọ́sàjà yìí pé ọ̀làlá ilaha illallah. Àjọba wọn gbà. Tí ilé àná wọn ṣe wá bí Láyé òṣùpá Central Mall bẹ́ẹ̀ ni wọ́n ti gbà ọlọ́sàjà yìí pé ọ̀làlá ilaha illallah. Láyé sáà kí bàbá wa ìwọ̀n àgbà àbọ̀lọ́ṣiṣẹ́ àlìmọ́ àwọn ìwọ̀n àgbà ìmọ̀sáàsì Salahuddin aláwọ̀ ọlọ́mọsàdìyà yìí pé nínú kọsáyì ọlọ́mọsàdìyà ráyè kíláàsì lónìí ọlọ́mọdé ó dàbí láíláí ọ̀làlá káwọ̀ ọ̀là ọgbọ́n ti láti náà. Àkí àgbẹ̀dọ̀lọ́mà àwọn àlìmọ́ Barrister Idris ọlọ́run mọ́sàdìyà ní bàbá pé ọ̀làlá ilaha illallah èyí tẹ́ ẹgbẹ́ láyé sí ọlọ́run ọlọ́run tó dàrú ọ̀là tí kò gbọ́ ọlọ́run gbogbo ìtẹ́ ètò ọlọ́run kò máa gbà tí kò láàárín ọ̀là gbọ́sẹ̀ làbílà. Wọ́n wá tún bàbá wa gbà ìmáàmù tuntun tí ìmáàmù mi ò tí ì là á bàbá wa Alhaji wa Bushra Allahu Akbar ọlọ́run mọ́sàdìyà ní pé bí bàbá ṣe dé. Alhamdulillah, bàbá wa Alhaji wa Bushra ni wọ́n kí i wọ̀nyí. Nígbà tí àbá wa ti wà ní ipò bàbá wa àwọn àti àgbà àpòpọ̀ ìwọ̀nsọ́làn ọlọ́mọsí àdíyá ní bàbá pé bàbá wa ìmọ̀ Magaji Masifa ọlọ́mọsí àdíyá ní pé microphone ń padà sọ́dọ̀ bàbá wa Alhaji wa. Akíwà wa Alhaji wa Abdulrahim Ahmad bàbá ní ọgbà oríṣàgbá àmàbáyà tí wọ́n ti gbọ́dọ̀ wà. Ẹ̀dá tó máa wá síwájú. Ẹ bá wa mú wá síwájú ẹ̀dá kù. Bàbá Abdulrahim Ahmad oríṣàgbá wọ́n bọ̀. Bàbá Abdulrahim. Bàbá wa Alhaji wa Bushra. Ọ̀bí tí mo bá ètò dé tí ẹran mi dé tẹ̀lé kí n jẹ́ dé wọ́n ṣe déédé bí tẹ̀lé kí n jẹ́ dé tẹ̀lé wọlé ibi lẹ́tọ̀ ní ọkàn láì ayọ̀ ọ̀gbọ́n bẹ̀rẹ̀sì ọlọ́mọṣẹ́ àjà yìí pé ibi tí ẹ bá dé iná ní yóò ọ̀rọ̀ kọjá bí àlejò wa kọ́kọ́rọ́ dàbí sílẹ̀ fún àbí àgàtà bí jókòó nínú yàrá. Ìyá bá kò nínú ẹyẹ ń bi láti jókòó náà láti nasẹ̀ kábọ́ sí nìkan tí a ti gbẹ̀gbẹ́ nílẹ̀ ní ó náà ní ìbùsùn. Ìbùsùn náà làwọn dé ìjọ ní wà látọjọ́ náà ní kókó pàtàkì ní tí a fi kó jọ. Ní àbá ní orí èèyàn máa ní ìrù. Bí ìrù ọ̀bá máa àpẹẹlẹ fún orí ẹ̀sọ́ fún yín pé kò ní ẹ̀sìn sí bó ti wulẹ̀ fọ́ ma. Ó dàgbà máa fòrò dé. Bàbá wa ní ìrù àmárí ìgbàgbọ́ tó pé ló ti ń jẹ́ kí ìlú ọmọ àṣẹ̀lẹ̀ òun náà ni gbogbo ara yòókù bí gbogbo ara yòókù wọn bá ti máa pẹ́lẹ́ sí ilẹ̀ fún làákàyè ẹ sọ fún ayé pé wọn ní wúlò nínú ayé. Àtòrí àti làákàyè tọ́lọ̀ gbé sí ọ̀nà àlọ́dọ̀ bàbá wa àgbà àṣeyíká dòkítọ́rà ìmáàmù Yunus bọ́sọ̀ tọ́lẹ̀ àwòrán àìlá àdìsẹ́sẹ̀. Ètò náà ni wọ́n ń gbé kéèyàn ọgbọ́dọ̀ kí tọ́lọ̀ ń bá kí. Kéèyàn bá kí yọ èrè yẹ. Kéèyàn sì gbọ́dọ̀ kí tọ́lọ̀ ń bá kí. Yọ̀rọ̀ àgbákò ni yọ̀rọ̀ lòun sí. Ibi tọ́lọ̀ ń bá gbé kan náà ní ẹgbẹ́ kan. Ló bá yóò gbé kalẹ̀ ọbẹ̀ àgbákò lò. Nítorí tó máa bí èsì ìgbà tó. Bẹ́ẹ̀ni, nígbà wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ló lé láyé ọ̀hán. Ó ti wùdà orí kò sásọ tẹ́tàwọ̀ tí èyí ẹ̀dá. Bẹ́ẹ̀ni àwọn nílò aṣọ tó pọ́n nílé. Bẹ́ẹ̀ni. Bọ́ọ̀bá wọn aṣọ tó yarí jìkà, aṣọ náà lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Àmọ́ nítorí kébìtà káyọ̀ ti ìwọ náà rí pẹ̀lú aṣọ bí ọ̀pọ̀ lé. Ó sì mú gáàdì ìyàwó rẹ̀ tó bá wọ̀ ọ́ jáde. Bọ́ọ̀bá lọ owó tó fi lọ aṣọ tó kájá pè ní Bírísípì. Bọ́ọ̀bá wọ̀ aṣọ náà lọ́wọ́, aláyé sì máa lọ kó rí ìgbà wọ̀. Àmọ́ wọn náà má pẹ̀lú ọkọ̀ tí wọ́n pè é, wọ́n tó sì wọ́n náà sì padà mára rẹ̀. Bẹ́ẹ̀ni. Àmọ́ ilé iṣẹ́ aṣọ tó yẹ wá, aṣọ tó fi tiwa, aṣọ tó rà múlò lè láàrin pọ̀ dáadáa. Dáàbí ṣe yìí, dáàbí bẹ̀yẹ, wọ́n náà lásọ tó náà dá fún wa lónìí. Wọ́n náà lásọ yìí, aṣọ ẹ̀yẹ, aṣọ àpọ́nlé, aṣọ àgbáríkà, aṣọ ìgbà, aṣọ ọ̀fàyàbalẹ̀, aṣọ
àlàáfíà aṣòwòrì ẹnìkan téèyàn dáàbọ̀ rẹ̀ tínú rẹ̀ dùn téèyàn dáàbọ̀ rẹ̀ tínú rẹ̀ rẹ́rìn dáàbọ̀ rẹ̀ téèyàn tó máa balẹ̀ wọ́n náà lẹ́ni táàmì náà bọ́yá wọ́n lẹ́ni náà nílẹ̀ kan tó ti mẹ́ni táàmì lẹ̀ mi ò fi ìgbà bàbá. bí a bá ń jẹ́ ṣéwù yàtọ̀ sí ṣéwù bẹ́ẹ̀ ni bí a bá ń jẹ́ àfa ìbá yàtọ̀ sí àfa ilé àbíjí náà yàtọ̀ sí láńtà. àwọn onímọ̀ yàtọ̀ sí onímọ̀ ó ṣe rí wù. ọ̀tọ̀ ní ká wí ọ̀tọ̀ ní kó ṣe déédéé bọ́bá ṣe déédéé ọ̀tọ̀ ní ká wù ú bọ́bá wúlò ọ̀tọ̀ ní ká wù ú ká á lò tó ọ̀tọ̀ ní ká fi sórí ire. ẹni tọ́lọ̀ kó ẹni tọ́lọ̀ yẹn ẹni tọ́lọ̀ sàlẹ́sà bẹ́ẹ̀ ó náà ní bàbá wa àgbà ìmọ̀ọ́mọ̀ àgbà fún ilé òkú màsán lápapọ̀ gbogbo ẹ̀yà àgbàlagbà tẹ́ ń fẹ́ kalẹ̀ gbogbo yín náà láti kí. Èmi náà ti ṣe déédéé gẹ́gẹ́ bí àwọn aṣáájú ti ṣe tẹ́lẹ̀ tí wọ́n fi túbọ̀ ètò náà lọ. Ọlọ́run kò jẹ́ ara rí gbogbo yín pẹ́. Láláì sẹ́yìn ní ìjókòó kò sí ti jẹ́ ìjókòó. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọlá nínú ìkàlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gíga nínú ìkàlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ipò nínú ìkàlẹ̀. Gbogbo tọ́lọ̀ fi kẹ́yìn tẹ́wá ní tọ́lọ̀ nìkan lẹ́bọ̀ mi sí. Ẹ ní sàfẹ́kù ọ̀la láéláé. Ẹ sọ fún gbogbo ẹni tọ́lọ́ lá lónìí tí ó ti síbi tọ́lọ́ ti sí ẹ̀sọ́ gbogbo yọ̀ padà mọ́ ọgbọ́ ọlá rẹ̀ lọ́wọ́ ọlọ́run rárá nítorí pé kò fi ọlá ti síbi tọ́ ẹ kúkú ti sí ni ẹ̀yìn tí rọ́ọ̀fù jẹ̀mí ní àádùn jẹ̀mí ti yára. bí ẹ bá sábẹ́ tí ó gbé síbi tọ́ yẹ èèyàn máa lékún lórí èèyàn máa lékún lórí gbogbo ẹ̀yin tẹ̀ sábẹ́ tí bẹ́ẹ̀ ọlọ́dẹ máa lékún lọ́la ọlọ́dẹ máa lékún nípò ọlọ́dẹ máa lékún ní kíkà ẹ dábàá ara rẹ̀ ẹ jẹ́ agbọ́rọ̀ lọ́dọ̀ àwọn ìtọ́lọ́ yàn ọ̀dọ̀ àwọn tọ́lọ̀ ń sọ kọ́ tó kàn èyí náà máa wí tí ó sì máa gba wí èyí náà máa sọ tí ó máa gba sísọ. ó náà ní fọdílà tó ṣe ẹlmọ̀háàmì àṣeyì ṣẹfí olùkọ́dàmà. Allahu Akbar. Allahu Akbar. Bàbá ẹkú sí àná ẹkú sí òní àwọn àdá méjèèjì papọ̀ ibi kan lè ti bá sẹ́wọ̀ kẹ́ tó débi lónìí. Ìjẹba dé lónìí náà, abéjèèjì náà bẹ lọ, ọ̀la yín ọlọ́jọ́ máa dùn sí. Ọlọ́run sì jọ máa dá sí. Ọlọ́wàlá ọlọ́wàlá kò wọ́n. Wọ́tá ilà ìlà 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 àmì. Kákùnyẹ̀ ní àlùmọ̀hábí. Bẹ́ẹ̀ni. Ẹ̀dẹ́ ẹgbẹ́rún adájọ́. Ìṣègàdéjì o. Ìṣègàdéjì. Ọba tó ti gbé yé kalẹ̀. Àjàlá kó lórí ìfò yìí. Látara mọ̀hábí. Bẹ́ẹ̀ni. Bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ni. Ọba tó ní àánú lọ́dọ̀ ọlọ́run kí ó bá yọra. Látara bẹ́ẹ̀ náà ìtẹ́ tó ń ṣe lọ́wọ́ náà ọlọ́run kò jẹ́ láti yọrí bẹ́ẹ̀. Bàbá òyìnbó bàbá tó ń lọ láìpẹ́ àtúnwí dáwà ní ẹ̀rọ. Nípẹ́ ìwọ tó ní mímọ̀ jẹ́ nǹkan kan tó ń gbó mi tó jẹ́. Lóòrò ní pàpà alágbèrè tó gbé káàkiri. Ìwọ tó ń bí tó ti jó. Wọ́n máa yóò tó lórí òkú tó yí lójú kan náà. Ṣèbí ìtẹ́ ìjọ lé yìí tẹ̀bí ń sọ lánàá. Ẹ máa jó sòrò, ẹ máa bá wò ó. Àbí ìjọba ìdí fún àmì. Amina. Alẹ́ ni mo sáré ọmọ ara rẹ̀. ما طول الحياة لمديرنا طول الحياة شمس الضحى لحياتنا بدر الدجى لمسيرنا لمديرنا طول الحياة لمديرنا طول الحياة شمس الضحى لحياتنا بدر الدجى لمسيرنا لمديرنا لمديرنا ضحى لحياتنا بدر الدجى لمسيرنا أعوذ بالله من الشيطان الرجيم قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. Adá ọpẹ́ lọ sọ́dọ̀ Ọlọ́run, atọrọ ìkẹ́ Ọlọ́run, atọrọ ìkẹ́ Ọlọ́run fún ṣẹlá wa Ànábì Muhammad. Ìjáde ẹ̀ka atọrọ Ọlọ́run wa gbọ́ alẹ́ Ànábì, alẹ́ àwọn sàhábà Ànábì, àwọn ẹgbẹ́ tí wọ́n ti lọ mílẹ̀ tábìín wa àtibáì tábìín wa sàlàfínà sọ̀rìhìn. Ọlọ́run bá wa gbà wọ́n lérú. Gbogbo àfáà tí wọ́n ṣẹ́fẹ́ sìn, àwọn mùsùlùmí tí wọ́n kún fún papòdà sọ́dọ̀ Ọlọ́run tí wọ́n pa nǹkan lóko lọ́wọ́ ọ̀dẹ́ kíkẹ́ ìkan wọn. Àfẹ́lẹ́ ọdún lọ lórí ara wa, bàtà àpapọ̀ ọlọ́jà fún lójú ọ̀nà Islam. Ọlọ́pàá Islam lọ ọ̀làlọ́lá fún ọ̀tẹ̀ Nàìjíríà. Mo kí ìkàlẹ̀ gbogbo àwa àgbàlagbà tí wọ́n wà ní ìkàlẹ̀ ní apá bí. Gbogbo kíkẹ́ nígbà tí a ṣe ní ìjókòó yìí náà, ìjókòó àwọn ìmáàmù. Salamu alaykum ya immatakina. Bikulli salamin rabbikum tahiyyati. Ìjásí ní ìmáàmù náà lèmi náà tí mo wá ń jẹ́ mẹ́bà líì. Wá gbogbo kí náà látọ̀dọ̀ àwọn bàbá wa tí Ọlọ́run fi wọ́n ṣe adarí wa ní líìgì náà. Àwọn bàbá wa Fadilatu Sheikh Tajuddin Salahuddin Ẹ̀wẹ̀ ọlọ́ndarí pẹ́. Ọlọ́ndarí pẹ́. Ọlọ́ndarí pẹ́. Àsìkò tí ní líìgì máa ń ṣe nǹkan tó dáa báyìí. Ọlọ́run ní ẹ̀yìn sáà o. Dáadáa tó kọ báyìí Ọlọ́run jẹ́ tó lè ṣe. Ẹni tí ó bá tún jẹ lẹ́yìn lásìkò náà bá tún tó Ọlọ́run tó wá jọ tó lè ṣe dáadáa ju tí wọ́n bá máa tẹ̀ lọ. Wala quwwata illa billah. Wọ́n á gbà yẹn dáhùn máa yín bàbá ìmọ̀ òǹkà wọn kálẹ̀ kẹ́lá torí Ọlọ́run láti ti máa bàbá wa tí a máa wa nílé ìwà káfíńkì gbogbo wa. Wọ́n á bọ́ sọ́dọ̀ àwọn ọ̀bọ̀ káńsù ìmọ̀mọ́ àgbà tí ìlú kó mọ̀ṣẹ́jà sọ pé من الناس ولا تخشى ولا قوة إلا بالله العلي العظيم. Nítorí tí àwọn agbéka tuntun dára lẹ̀, a tún máa ń di àtàpàpọ̀ báyìí. Àwọn arígbélẹ̀ yìí ṣé òun ìtọ́láwé à ń sábà di àtàpàpọ̀ yóò náà dà. Àlùbáríkà tọ́lọ́ ń gun ọ̀bọ wa ní Màtíkàbà nílọrin tí wọ́n fi lò pẹ́ tá a fi celebrate 30 years lọ́dún yìí tí wọ́n wà lórí ìtẹ́ náà. Ọlọ́run ọlọ́ba nípa àlàáfíà ọ̀la. Ọba ìwọ́n bá gbà ló àìmọ̀ iye ọdún lórí ìkù náà. Ọlọ́run lára ẹ̀kọ́ wa tún yẹ. Ikú ká sọ wa ìwọ́n bá gbà. Mo fi bàbá wa mọ́gàjì ìdáyílára mo fi kí gbogbo àwa tá a jẹ́ mọ́gàjì tí a ń bẹ̀rù kan sùn kádà pé Ọlọ́run. Àsìkò tí àwọn wa tí a máa fún mi kéré tí mo sì fẹ́ yà sí ẹ̀kọ́ díẹ̀. Kára kùtẹ́ bá gbà bẹ́ẹ̀ Ọlọ́run bá ṣàpínlẹ̀ wa jù báyìí lọ. Tó wá ṣe kíkí ládàáyọrí fún bàbá wa Fadilatu Sheikh Bushra Abdulsalam tí wọ́n ń ṣe MC. Yorùbá ní wọ́n ní ẹni tí ń sun ara ọkùnrin tí ń sun ara fún ọkùnrin ẹgbẹ́ àpọ̀ṣẹ́ ní í ṣe. Irú wọn tó máa introduce mi kọ́ tó máa dá wọn.